Ẹ káàárọ̀, ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí wa ní ọkùnrin, mo kí wa ní obìnrin. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń fòtítọ́ ọ̀nù jáwé. Mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń fòtítọ́ ọ̀nù wàgbò. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Bàbá ń roko àmà tó kudé, bàbá ń rodò àmà tó dòbọ̀. Àní kú sájò o. Ìrànná ní kú sáàrò. Àwọn ní kú sájò o. Àdélébáre gbogbo ọ̀rìn àjò tá a bá rìn. Orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ kẹ́ wá bì kan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Kájọ kẹ́kọ̀ọ́ díẹ̀ ráńpẹ́ yìí. Eléyìí ní ìgbà kejì tá a mẹ́nubà àbíkátì sọ pé abánikápè nígbà kẹta yóò dàrú ṣùgbọ́n ìgbà kejì là á pè torí pa ti sọ̀rọ̀ lórí òróǹro. Aláfẹ́ bára wa sọ gbogbo àwọn nǹkan wúlò tó wúlò lára màálù ẹranko tí jẹ́ màálù ẹran màálù tá à ń jẹun àwọn òwúlò ara rẹ̀. A ti ṣàlàyé fún wa lórí ahọ́n màálù ìwúlò rẹ̀. Orí màálù náà látúwà o gbogbo nǹkan tí ń bẹ lára màálù ní ọ̀nà tá a gbà kẹ́kọ̀ọ́ òun la fẹ́ ṣàlàyé fúnra wa. Ohun tá a fẹ́ fún wa yìí a fi polongo ọjà fún wa o a sì ní yọ ìwé kankan mbẹ a sì ní fi kún èyí kìí ṣe oògùn àgbélẹ̀rọ. Àwọn oògùn àgbélẹ̀rọ la máa gbọ́ pé a ó jò pọ̀ a ó gun pọ̀ a ó lọ́ pọ̀ a ó ja a ó sa a ó kú. Àwọn ohun tí àwọn bàbá wa jálé wa lọ́wọ́ ni lọ jáwé jágbá máa lọ jáwé jogbo ọyá pàápàá máa gun báyìí níṣojú mi. Bó ní nǹkan bá sì dé wọn ó gbélé lọ́wọ́ pé iṣẹ́ tó bẹ̀ wá ní iṣẹ́ tí ń ṣe ni tí wọ́n sì kọ́ àwa náà tí wọ́n sì ṣàṣẹ sí tá a sì ń ṣe tí ń rí bẹ́ẹ̀. Kí ni ọjà àfilẹ̀ àtógùn lé wa nígbàǹjo gbogbo ẹni a bá fún tí wọ́n bá ṣàdúà àdúà náà ní kò níran wa láéláé yóò máa jẹ́ ohun ìtura. Àwọn àgbàlagbà ní ẹnìkan kì í júbà àfògùn sínú kú tí wọ́n bá fi sínú tí wọ́n kọ́ wa gbọ́ làwọn ò ti rí fi ilẹ̀. Omi òkun bẹ́ẹ̀ bá ń gbọ́n kò ní gbẹ láéláé. Ìwọ tó jogún tílé yín tó níwọ̀ bò mọ́lẹ̀ ẹnìkan ò ní kọ fi ilẹ̀ ńbẹ̀ ojú kan náà lọ́wọ́ àbí omi adágún. Òyìnbó bọ́láhùn ṣe kẹ́ wọn tí wọ́n ní ìmọ̀ tọ́pọ̀ rẹpẹtẹ. Ẹ̀yin wo pọ̀táàbù tá à ń lò tí jẹ́ fóònù nílẹ̀ Nàìjíríà. Ẹ rí pé tí òyìnbó bá gbé fóònù kan jáde tí wọ́n rí pé ọ̀dà eléyìí náà tún bẹ eléyìí náà tún bẹ eléyìí náà tún bẹ oníranran ni bí ó sì ti máa wà lọ́tà yóò fi parẹ́ nù. Ṣùgbọ́n àwa Yorùbá ìmọ̀ tiwa ojú kan náà là á máa dé mọ́ kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Nǹkan sì mẹ́lẹ́ táwọn èèyàn débálé bámbámú ṣùgbọ́n ẹ̀tanú pọ̀ àwa fẹ́ eléyìí lẹ́ o kọ́ máa jẹ́ àǹfààní fún gbogbo ọmọ aráyé. Ẹ mú gègé yín ẹ wà àwòrán yìí ẹ rí i pé màálù ni lórí màálù náà là á tẹ̀síwájú. Ọ̀yá ẹ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ tó wà ńbẹ̀ ẹ máa bá nǹkan lọ. Wá ojú màálù iyekíye ojú màálù ẹlòmíràn lè máa béèrè pé màálù dúdú àbí màálù funfun màálù ni mo fún ọ. Ẹ wá ojú màálù iyekíye ẹ domi ojú màálù yìí tábà tí wàá domi màálù yìí ẹ wá sínú kíkan yọ pọ̀
lè tún fi àjọ̀jọ́ kẹyọ̀dọ̀ tí tọ́ bá wà ń bẹ̀ ẹ yọ kú. Ẹ lọ wá ewé kan tí wọ́n ń pè ní ewé bí ìraná. Ẹlòmíràn máa pé wọ́n ò ní jẹ́wé bí ìraná òun náà ní jẹ́wé abọ́jọ́ yìí. Tọ́ bá kọjú síbi òòrùn yọ láàárọ̀ tọ́ bá dọwọ́ ọ̀rọ̀ lọ́tẹ̀ lọ́wọ́ yóò tún kọjú síbi òòrùn tí ń wọ̀ pọ́lọ́hùn ṣe ṣẹ̀dá òun nù. Wọ́n pè ní ewé abọ́jọ́ yìí òun náà ní jẹ́wé bí ìraná. Ẹ lọ já ẹja ewé ewúro ẹ má rà lọ́jà ẹja ni tó tutù mìnìmìnì tó jẹ́ tòjọ́. Ẹ wàá wá ewé oríjì tóun náà jẹ́ tòjọ́. Egbò túdè ewé túdè ewé má fi ọwọ́ kan ọmọ mi ewé kílẹ̀ fi mi ṣe tó ẹ̀gbọ́n gbogbo ẹ̀ papọ̀. Tẹ́ bá ti gun papọ̀ ẹ fi ọṣẹ kó kò gbọ́dọ̀ sómi ń bẹ̀ o. Ewé tàǹgìrì wà ń bẹ̀ o ẹ má gbàgbé o. Tẹ́ bá ti wá gun papọ̀ ṣẹ́rí ojú màálù tó ti wà nílẹ̀ yìí ẹ tú lọ́fíńdà 6 flower tàbí lọ́fíńdà bíntù ẹjọ́ tó bí 4 àbí 3 tàbí sosoro bíà èyí tó bá sì jẹ́ lọ́fíńdà tó wù yín tó dáa tó lóòórùn dáadáa ẹ fi mí ṣe. Yàtọ̀ àwọn èèyàn mi ní Kútọ́nù wọn ní ẹ fi mínánjé rẹ̀. Tẹ́ bá ti mínánjé rẹ̀ tẹ́ mí ṣe ẹ̀ ni wọ́n ń pè ní mínánjé o. Ẹ fi po ọṣẹ yìí ẹ lè lọ́ṣẹ dúdú ẹ lè lọ́ṣẹ funfun kódà ẹ lè lọ́ṣẹ green ẹ lè lo pọ́pù. Ẹ wò mí ẹ máa fi ọṣẹ yìí wẹ̀. Àwọn èèyàn máa bèrè pé ṣé ojoojúmọ́ ni? Ojoojúmọ́ ni o báyìí bá ṣe gbà ọmọ ni o. Èèyàn máa rí àánú gbà. Ṣé ẹ mọ̀ pé ẹlòmíì bẹ tó jẹ́ pé ayé ti takùn di wọ́n ti ta okùn di. Yóò máa wo rẹ̀ níwò pé òun rẹwà òun fáìn mo sì ní jẹ́ orí náà rà láàánú. Àwọn aláàánú gan yìí kábàáyé wọn ò ní ṣe é lóore. Yóò máa lọ bí iṣẹ́ wọn ò ní fún ní promotion. Bàbá ṣiṣẹ́ wọn jọ jẹ gbèsè. Tó bá gbé ọjà gègèrè kalẹ̀ báyìí lẹ́jẹ̀ rẹ̀ bá ń jẹ mílíọ̀nù ìwọ̀nba pọ́n mélòó kan tó bá pa bí ọba fi wà rẹ̀ yóò fi san gbèsè tàbí kí kó tiẹ̀ fi kó tún fi dá ọ̀ràn tàbí wọ́n dáràn bọ̀ lọ́rùn. Gbogbo títí ń gbọ́ mi ayé ò ní dá gbèsè sí yín lọ́rùn o. Tí bá ń lo iṣẹ́ yìí yóò máa rí ọ̀nà àbáyọ. Iṣẹ́ yìí kì í sọ lọ́run ọ̀nà àbáyọ ni. Oògùn èbó tá a bá lò ọ̀nà àbáyọ ni. Iṣẹ́ yìí a máa ṣe sábàbí dáadáa lára èèyàn. Ẹ̀yin náà lọ dán wò. Ìgbìyànjú lóògùn o. Ìgbìyànjú lóògùn. Oògùn èbó tó lò ìgbìyànjú ni. Ìgbìyànjú ni o. Ọlọ́run ọba lọ́ba alágbára. Ẹ gbìyànjú kẹ́ máa lo iṣẹ́ yìí. Ṣùgbọ́n ẹ má fọlọ́run yín lẹ̀ o. Ẹ má fọlọ́run yín lẹ̀. Ẹ máa bẹ Ọlọ́run yín tọ̀sán tòru. Ẹ pọ̀fọ̀. Ẹ gbé tutù. Dúkìá Ọlọ́run ni. Ẹ pa á pọ̀ kẹ́ máa lò ó. Kódà jẹ́ ń sọ àṣírí iṣẹ́ ìfọ̀n bí ẹ bá ń bínú ẹ̀ látọjọ́ tó ti pẹ́. Tó bá ń lo iṣẹ́ yìí kò ní mọ̀gbà tí ó fi máa sọ fún ọ pé lágbájá ń tó ṣe fún mi nìyí. Bí wọ́n bá wà nídìí ọ̀rọ̀ ẹni pé ọ̀rọ̀ ẹni wà níta kókó wọ́n kódà wọ́n tún wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ pé lágbájá ọ̀yá fún wa ní nǹkan. Torí ẹ̀ ló fi jẹ́ pé ìwọ tó bá ń lò iṣẹ́ yìí lọ́wọ́ àwọn èèyàn máa wá ẹ̀bẹ̀ àánú wá o. Ẹ̀bẹ̀ àánú tí wọ́n máa wá wá ni pé wọ́n máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ máa fún ọ. Kódà gan báwọn èèyàn ò tí ì wá tó bá ti ń lo iṣẹ́ ìgbìyànjú kọ́ máa ṣe sàárà. Gbogbo ọ̀rọ̀ táyé bá ń sọ sínú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa rí o. Àdúrà ni wọ́n máa ṣe ó sì rí pé bẹ́ẹ̀ ni wọ́n máa rí. Bẹ́ẹ̀ ni. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àmọ́ tẹ́ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò fi bẹ́ẹ̀ dáa láti máa lò ó
kò fi bẹ́ẹ̀ dá tàbí èèyàn ṣe tòtòmẹ́lẹ́tò tán ó ti yé yín ẹsẹ̀ fi kọ̀ǹgọ́ bojú lù ẹ kọ́kọ́ rí pé sanra nù ná kẹ́ tó bu ọṣẹ yìí dá yóò sì bá yín lára mu. a ní ká máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ ní ká máa lù gírígírí nínú májàmú tí ń bẹ lára màálù ọ̀kàtúlélẹ́yìí ẹgbẹ́ ẹmu ọ̀dọ̀ a máa tó ní sísẹ̀ntẹ̀lé ni ǹjẹ́ gbọ́ sísẹ̀ntẹ̀lé la máa tó. àìbá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ fẹ́ bàbá ọgbọ́n sọ̀rọ̀ dá kọ́ńkọ́ lórí ọ̀rọ̀ ara ẹni nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ nọ́mbà tí mo kọ́ fẹ́ wí ẹmu ọ̀dọ̀ ẹ tọ́jú ẹ ẹfùn tẹ̀jú ẹmu ọ̀dọ̀ +234 80 3298 3298 ẹ gbọ́ mo ṣe wí +234 80 3298 3298 àkọ́kọ́ tí mo kọ́kọ́ wí hùn ẹmu ọ̀dọ̀ ẹ má jẹ́ ọlọ ẹ so mọ́lẹ̀ lọ́dọ̀ yín wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìsímẹ́rin nọ́mbà yẹn má yìí jẹ́ ọ̀sọ́nu mọ́ ọ̀dọ̀ kọ̀ọ̀kọ́ lẹ̀ wátàkàndá kan kọ̀ọ̀kọ́ sí kọ́ọ̀dọ̀ méjì ọlọ ẹ wàá fún yín ní nọ́mbà orílẹ̀‐èdè Benin kan tẹ́ bá ti pé Nàìjíríà tí ò lọ ẹ sápè mí ní WhatsApp ẹ yọ lọ any country tí n bá wà yọ lọ yẹ fún ọ ní nọ́mbà orílẹ̀‐èdè Benin kan sí +229 54 65 19 28 +229 54 65 19 28. ẹ fẹ́ bẹ̀rẹ̀ nínú ìrìn àjò yín ni ìtọ́jú ara ńlá náà ti wé àtegbò ni lórí ọ̀rọ̀ ṣẹ́ ìtọ́jú àrùn ara àìsàn lọ́hùn ẹ̀kan sí wa ṣùgbọ́n ẹ má gbàgbé pé èyíkéyìí ìtọ́jú ara tẹ́ bá gbé dọ́dọ̀ wa á kọ́kọ́ sọ fún yín pé kẹ́ lọ ṣàyẹ̀wò náà torí ẹ̀kọ́ táwa lọ fún ni tẹ́ bá ṣàyẹ̀wò tán pé ohun táyẹ̀wò gbé jáde pé wọ́n ní ṣe mí nì àwa bá yín fi wí àtegbò tá a kọ́ á fi bá yín tọ́jú ẹ̀ yóò sì bá yín lára mu agbára ṣùgbọ́n èyí tí ọba ti jẹmọ́ lánàá ìwé àtegbò á sọ fún yín pé olóyìnbó ló lè ṣe yìí bẹ́ẹ̀ ni á sọ fún yín pé olóyìnbó òun ló lè ṣe eléyìí kò sì jẹnu torí pé ìlànà ibi táwa ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìjọba wọ́n fi jẹ́ oyé wa pé kéèsì tí wọ́n bá gbé dọ́dọ̀ wa tá a bá ti rí i pé eléyìí torí pé àwọn èèyàn máa ń ṣe mistake o wọ́n máa ń da spiritual papọ̀ mọ́ healing kò sì jọra wọn kò jọra wọn ìgbà míì ìtọ́jú ara tó bá yẹ kí wọ́n fún ara báyà àrùn kan ní í ṣe ẹni yẹn ẹsẹ̀kẹsẹ̀ wọn ó ti sọ di pé lọ mẹ́rin mẹ́jọ wá lọ mẹ́rin márùn wá tí ò sì jọra wọn ọ̀dọ̀ ẹjẹ́ àti lè sáná kéèsì oògùn èèyàn tí ọ̀sẹ̀ jẹ̀ lára rẹ̀ tí wọ́n ní ọlọ́mú màálù kan wá wọ́n bá ṣe tutù ètùtù ní ọ̀fà ìjẹsára láàrẹ̀ ṣẹ̀rí pé àwọn èèyàn ti ṣe mistake láàrin yẹn bó ṣe rí nù. àrùn tó bá ti dogun yìí pé báyà operation ni bájẹ́ nìkan parọ́ fún ọ pé ewé kan lòún fi bọ́ tọ́jú ẹ̀ dandan òun ni kí wọ́n operate ẹ̀ òun ṣe bó ṣẹta òun ṣe ni kí ń tọ́jú egungun onígbogbo ẹ̀ ni wọ́n máa gbé wá irọ́ ni o òun tọ́ ọ bá lọ fún òun ni kò tọ́jú òun tọ́ ọ bá lọ fún má dáwọ́lé ẹni tí ń wo wèrè ọ lọ fún mẹ́ńtà kínní oní wọ́n máa gbé gbogbo ẹ̀ wá rárá àwa kì í pa gbogbo ẹ̀ pọ̀ èyí ọba jẹ́ tiwa òun lá sọ pé a lè tọ́jú eléyìí òṣèré nù yóò dára fún gbogbo wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà akíbá àmọ́ ìbára jórí Facebook àbórí YouTube bàbá ọgbọ́n pọ̀ o tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣe mi ẹ lè máa ráhùn fídíò mi kan tẹ́ ẹ̀ ń rojú mi ń bẹ̀ fídíò náà ti pẹ́ o àti bí ọdún 5-6 sẹ́yìn ni o gbogbo èyí tà ń ṣe lẹ́yìn rẹ̀ ọ́díò fídíò ni o ṣe ti gbọ́ dáadáa báyìí wọ́n tọ́ bá fẹ́ wọnú gúrùpù wa a ní pọ́blíkì àti ní píráívétì àǹfààní pọ́blíkì ni pé ọ̀ọ́jọ̀mọ̀ ẹgbẹ́ ṣùgbọ́n gbogbo àwọn ètò tá a ṣe sẹ́yìn wọ́n láǹfààní àti máa gbà á lọ́fẹ̀ẹ́
ṣùgbọ́n aláǹfààní àti béèrè béèrè kankan wọ́n tó bá wà ní private ọláǹfààní àti béèrè lórí gbogbo àwọn ètò tá a ti fi sílẹ̀ tá a sì ṣàlàyé ẹ̀ fún un kódà ètò míì tá a ti fi sílẹ̀ á ṣàlàyé ẹ̀ fún un pé lọ́ọ́ ṣe báyìí ọlọ́lá ni ọ̀fẹ́ máa gbọ́ tó máa láàrẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ọba ti wà ní private ọ̀fẹ́ lọ́ọ́ máa gbọ́ 5,000 ló fi wọlé ó sì máa san fún 5,000 oṣooṣù tọ́wọ́ bá ti ní ìṣoṣù kan tó sanwó ayọ̀ kó mẹ́ni yọ̀yọ̀ wá gbogbo ẹ̀yin ará Abidjan ẹ̀kọ́ ojú lọ́nà bàbá ọgbọ́n mo ti ṣàdéhùn yìí pé bọ́yọ̀sẹ̀ yìí lẹ́ẹ̀bà mi ní Abidjan tẹ́lẹ̀ ṣùgbọ́n ọba ètò ọba tí ń ṣètò ohun gbogbo àwọn àlejò ọ̀jẹ́ ṣùgbọ́n bá a bèèrè rí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kan àbọ̀ a ti máa pàdé ní Sunday sí àbọ̀bọ̀ ẹ pàdé mi mbẹ dára fún nọ́mbà Abidjan mi ẹ rí nínú YouTube ẹ wo nọ́mbà tó wà nísàlẹ̀ tó wọn kọ +225 yẹn nọ́mbà Abidjan mi nìyẹn a lè kó owó nọ́mbà sí tán owó nọ́mbà la máa ń kó sí tẹ́lẹ̀ ṣùgbọ́n wàhálà yẹn máa ń pa lórí kíkọ́ọ̀lù yọ iye wa kò ní yẹ ẹ lẹ dára fún wa n ta fẹ́ Ọlọ́run ó bá a ṣe èyí tá a fẹ́ Elédùmarè tó lè jìnnà sí wa ẹ̀ẹ́dà máa sọ pé ẹ pèpèpè ń kọ bísíbísí àwọn èèyàn náà ni o ṣètìgbọ́ ẹ̀yẹn sá máa tíráì rẹ̀ tẹ́bà tí wàá rí pé ẹ pè ẹ̀rọ náà àbáyọ àti bá mi sọ̀rọ̀ ẹ̀yẹn sá máa pe WhatsApp mi WhatsApp ti 3298 yẹn ni o ire o ìlú Ìkòròdú ni mò ń gbé o ohun tí ò jẹ́ nfa àdírẹ́sì lẹ́mọ̀ ni pé àti fẹ́ kúrò níbi tá a wà yẹn tá a lọ sí ọ̀dọ̀ mi gangan kọ́mọ̀jẹ̀gbọ́n pé a máa dàwọn èèyàn láàmú torí ẹ̀ ní òde ń sọ àdírẹ́sì mọ̀ pé ìwọ́ tó bá sàti nọ́mbà yìí lọ́wọ́ tó mú ọ́dọ̀ ó pè mí àdá rẹ̀ tirẹ̀ ire o ire kàbìtì.